bàbá wa alágbára omi àgbà ní àgbà rẹ̀ dẹ̀ ní tẹ́bálẹ̀ fẹ́ bóde dírágì àfọ̀ ní kùránì yóò lágbára díẹ̀ o ìrìn àjò ẹ̀yìn àti àfọ̀ ní kùránì bàbá wa alágbára omi ẹ gbọ́dọ̀ fi sípò pé wèrè rẹ fi ń wo wèrè o. ọ̀rọ̀ tí ń lọ nípa bàbá wa alágbára omi àti àfọ̀ àwọn ní kùránì bàbá wa àgbà alágbára omi ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì because mi sí Nàìjíríà inú mi dẹ́dùn pé mi ti jọ ríra rí bí ẹ̀ka abẹ́ méjì ẹ̀dẹ̀mẹ́pẹ́ wà nínú ẹni tí a nífẹ̀ẹ́ inú ẹni tó dẹ̀ jẹ́ ká mọ̀ yín tààrà lódidi pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tó ní ti dáadáa àfáwọn oníkùránì wà ń bẹ̀ ẹjọ́ torí tọ́lọ́ mo rọ̀ yín àlèmúmi ní ìyẹ́kíwà ní ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ wa fásilù bẹ́ẹ̀ náà àwáyékùn ẹ ṣàtúnṣe láàrin ara yín bàbá wa alágbára omi káfọ́ oníkùránì ọ̀sọ̀ nǹkan tó tóbi tó báyìí tọ́pọ̀ tó báyìí tí àfọ́ oníkùránì ti ń pàṣọ àwọn nǹkan tí àwọn àdójúkọ ti ń rí tomijé lójú agbábọ́kàláwò kẹ́ẹ̀bọ́ social media nǹkan ní solution fún yín o anakala kẹ́ẹ̀bọ́ social media kọ́ ní solution o ìsọ̀rọ̀ yín social media ò tún nǹkan ṣe yọ bà nǹkan jẹ́ ni o táàbù oníkùránì bá sọ ọ̀rọ̀ méjì tẹ́yìn bá sọ ogun ayé ò ní gbọ́n tẹ́ sọ o mo rọ̀ yín àtúnṣe ni mo torí ẹ̀ jáde agbẹ̀dẹ tí ń lunu lójú kan ọlọ́mọ tí ń rí àgbàlagbà tí ń sáré nínú ẹ̀kan tí ọba lé nǹkan lé ntọ́ba dẹ̀ mú odidi baálé ilé tí bá ń sọ̀rọ̀ tí ń làágùn ẹkún ní sun o tí baálé ilé bá wá ń sọ̀rọ̀ tí ń sun ẹkún ti kú lẹ́kún ti dẹ̀jẹ̀ àgbàlagbà ní gbogbo tí bá ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àfọ̀ oníkùránì ẹ lọ ṣàtúnṣe lábí aṣọ ni ẹ jọ bàbá ẹ má pẹ́ fẹ́ bóde láti sọ kankan ní social media ẹ má dẹ̀ fi sẹ́ràn yẹn kò ní tún kankan ṣe o èmi ọ̀bẹ lọ káwọn èèyàn bóde láti máa dáàgì yín relationship àti àjọṣepọ̀ tí gbogbo ayé ti mọ̀ mọ́ ẹ̀yin àti àfọ̀ oníkùránì wọ́n tẹ́fẹ́ ní tó bá fẹ́ ṣẹlẹ̀ láàrin yín kò gbọ́dọ̀ ju social media adékàlà o kò sí kankan tẹ́ fẹ́ sọ ayé òní máàkì ọ̀rọ̀ yín o àfọ̀ oníkùránì ni wọ́n máa máàkì bàbá wa lẹ́dẹ̀ jẹ́ bàbá wa lẹ jẹ́ ẹjọ́ torí tọ́lọ́hún àtúnṣe abí aṣọ ní kẹ́ ẹ lọ wá inú mi dùn kí mo rí fídíò yìí ẹ ṣàdúrà fún Alhaji wa Muhammadu Saheed Shittu lórí ìkúlọ́wọ́ tí ẹ ṣe fún àbá àwọn oníkùránì alhamdulilayi ẹsẹ̀ yẹn dá ẹsẹ̀ dá gan bọ̀tí kápẹ́ fẹ́ defend nǹkan tá a fọ oníkùránì ń sọ ọ̀rọ̀ tí ń sọ tí ń sun ẹkún ọ̀rọ̀ tí ń sọ tí ń pè ní ẹ̀ social media kọ́lẹ́ ti defend rẹ o ẹjọ́ torí tọ́lọ́hún ìsọ̀rọ̀ yìí ní social media kò sí àgbékalẹ̀ kankan tẹ́ ẹ fẹ́ gbé kalẹ̀ táyé lè gbọ́ yé ẹ pé àwọn àgbààgbà àwọn tẹ́ ẹ mọ̀ pé jí olólùfẹ́ yín ẹ pé àwọn tẹ́ ẹ mọ̀ pé jí olólùfẹ́ tí àfọ̀ nípa náà ẹ ṣàtúnṣe yẹn lábẹ́ aṣọ àbá àrífù dáwà mo kí i gan Abu Awero Abu Ayẹ̀bí ọlọ́run ní da làákà yín rú àbúrò ọ̀dẹ̀ ní sẹ́yìn ọkàn yóò balẹ̀ ẹkú làákà ẹkú àtúnṣe gbogbo ẹni tẹ́ bá ń dráàgì Abu Awero ẹ ṣe làákà yìí ni o ọ̀rọ̀ tá Abu Awero rí ní sọ o ntọ́dẹ̀mọ̀ ní sọ o Abu Awero tẹ́ mọ̀ yẹn tẹ́ ń wò yẹn ẹ̀yin lè mọ̀ àwọn ọmọ Abu Awero èyí tí ọ̀bá rí kò ní sọ nípa rẹ̀ àmì ètò jódìdí rẹ̀ alimumini wa fasilu bẹ́ẹ̀ni awaikum kurande ní ìsájà kún fásikú bí nẹ́bà ìfatabayanu kíruwọ́ tó lè jáde lórí àwọn ọ̀rọ̀ kan èyí ó ti láwọn ìwádìí kan tí yóò ti sílàdí aṣọ o ẹjọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ẹ bá ní dìde fàtúnṣe yìí bàbá wa alágbára omi àgbà ní àgbà rẹ̀ dẹ̀ ní tẹ́bálẹ̀ fẹ́ bóde dírágì àfọ̀ ní kùránì yóò lágbára díẹ̀ o èyí tí ń ṣẹlẹ̀ láàrin àtàfọ̀ ní kùránì ẹ má sọ pé social media lè ti fẹ́ sọ o tẹ́bálẹ̀ fẹ́ bóde social media àfọ̀ ní kùránì gẹ́gẹ́ òní sọ kankan mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá jáde àwọn èèyàn tí wọ́n jáde láti fẹ́ mọ bá fèsì ẹlòmíì tẹ́yìn gùn òrírí ọ̀fẹ́ jáde ẹjọ́ torí tọlọ́hún
torí ìtọ́lọ́hún èṣù ló dé yẹn ẹ̀ẹ́dẹ̀jẹ́ àfilàkà yẹn jú ẹ̀ ẹ fi ìdí àgbà yẹn jú ẹ̀ ẹ fi ìmọ̀ yẹn jú ẹ̀ ìrìn àjò ẹ̀yìn àti àfọ̀ oníkùránì bàbá wa lágbára omi ẹ gbọ́dọ̀ fi sípò pé wèrè rẹ fi ń wo wèrè o ọlọ́run ní dà wá láàmú ọlọ́run bá ní tún ìsìláàmù ṣe ọlọ́run tún gbogbo wa ṣe ọlá ṣèyídìlú ìjírí Rasulul Karim